lórí awuyewuye tó ń lọ lágbolé fújì lọ́wọ́ yìí tí Alhaji Taye Currency, Alhaji Òṣùpá, Paso, Trileda gbogbo ẹ̀ ó dá bó ṣe ń lọ bẹ́ẹ̀. Alangere o, alangere leto. lórí antenna àwọn ọmọdé ní mí ṣùgbọ́n pọ̀ àgbà ní mo wà o. Ọlọ́run fún mi níhun táwọn àgbà ní náà ṣe máa ń sọ pé òun àgbà fi ń jẹ ẹ̀kọ́ o. Abẹ́ ìwé ló wà Nurudeen ní antenna. Ọlọ́run tètè dá mi lóhùn kémi gọ́dọ̀ tètè wá ṣọpẹ́. Ìlú mẹ́fà: Òṣogbo, Ìbàdàn, Abẹ́òkúta, Ògbómọ̀ṣọ́, Àkúrẹ́, Ìlọrin. Gbogbo wa jẹ́ 185 tá a ṣe díje yẹn ńgbà náà. So èmi ni mo wá jáwé olúborí nígbà yẹn. Ìgbà ló ń gbé ogun lọ́mọ ẹ̀ ń ṣe gíníkan. Alangere. Ìgbà tí mo bẹ̀rẹ̀ pé mi náà fẹ́ dá dúró nígbà náà, máa lọ hustle láti ṣiṣẹ́ bíríkìlà. So láti pé mo fẹ́ ṣe jump, máa ti kó fóònù irinṣẹ́. Even ìgbà mi àti lè máa play lọ, òjò akọ́ bẹ̀rẹ̀ ní 30 pa 1 naira. Ìgbà tó ṣe wáyà ẹnìkan wá bá mi pé ọ̀gbẹ́ni, ó dà pé wọ́n ti ń ṣí ẹ o, ó dà pé iṣẹ́ yóò ń ṣọ̀nù ẹ o, bí a kò fi sílẹ̀ má ṣe iṣẹ́ orin àkọ́kọ́, ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin. Alangere. Nuru antenna lórúkọ mi. Bóyá ló mọ ohun ojú rí. Kọ́gbọ́n nínú ohun ojú rí. Alangere leto. Àwa ń ṣeré eré àláyọ̀ o. Àwa ń ṣeré eré àláyọ̀. Fuji music ẹ máa jó lọ, kò séwu fún wa. Àwa ń ṣeré eré àláyọ̀ o. Àwa ń ṣeré eré àláyọ̀ o. Fuji music ẹ máa jó lọ, kò séwu fún wa. Ẹni gbọ́rin fújì ò ní tẹ́, kò ní sí bàjẹ́ fún. Ẹ̀yin olólùfẹ́ fújì, eré fújì yìí ẹ bá gbé lárugẹ o. Eré fújì yìí òun ẹ jẹ́ kó tẹ̀síwájú. Àwa ń ṣeré eré àláyọ̀. Fuji music ẹ máa jó lọ, kò séwu fún wa. Orúkọ mi ni Ambassador Nurudeen Àtàndá, táwọn èèyàn mọ̀ sí Mr. Antenna. Antenna tó bí antenna pọ̀ máa lọ́dún náà lọ́hùn tí máa ń ṣeré fẹnu kọrin káàkiri ká. Wọ́n ṣe bí antenna báyìí. Antenna kọ area ni àtìgbà tí máa padà lọ́jọ́ kejì antenna ni wọ́n tẹ̀ mọ́ mi lára. Mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run lénìí pé Ọlọ́run fi àlùbáríkà sí. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin láti ilé kéwú, ká máa kọrin mọ̀lúùdì káàkiri, and then àti bẹ̀rẹ̀ láti discover talent láti máa ṣáájúwéré Ramadan. So ká máa àti mo sì ṣáájúwéré nílùú Òṣogbo tá a wà yìí. Tá bá ti kí aṣámú tó bá yìí efele ó di sàárì ká tó dé. So bẹ́ẹ̀ ìgbà tí máa dá dúró pé èmi náà pé mo fẹ́ kọrin, mo kọ́kọ́ gbé lẹ́yìn olórin kan, Alhaji Waheed Ṣẹ̀rùbà wọ́n jẹ́ ọ̀gá mi. So kó tó wá di pé mi náà dá dúró ńgbà yẹn. Gbogbo ìgbà tí mi ń sọ yìí, àwọn olórin tó tún wà, Alhaji Tajudeen Àkànmú Akọ́lédé kọ́lọ́run foríjì wọn wà ń gbà yẹn. Bonanza, Baba Mukaila Ejire, Alhaji Fatai Alade, àti bẹ́ẹ̀ lọ, wá Rúfin Ìyàndá. So àti bẹ́ẹ̀ lọ tí mo mọ̀ ńgbà náà nílùú Òṣogbo. Ìgbà tẹ́mi náà gbérin bí ọdún bíi mélòó náà túwó jọ lọ hustle. So láti gba jump, láti gba irinṣẹ́ ká ṣe jump nígbà yẹn. Ó ní tó bí rẹ́kọ̀dì yẹn, rẹ́kọ̀dì àkọ́kọ́ mi that was 2009, because àwọn iléeṣẹ́ kan Bull Dry Gin IDL, àwọn ni ìdíje kan la ṣe ń gbà náà. Ìlú mẹ́fà: Òṣogbo, Ìbàdàn, Abẹ́òkúta, Ògbómọ̀ṣọ́, Àkúrẹ́, Ìlọrin. Ìlú mẹ́fà yẹn. So gbogbo wa jẹ́ 185 tá a ṣe díje yẹn ńgbà náà. So èmi ni mo wá jáwé olúborí nígbà yẹn. So ẹni tó bá dẹ̀ ti ṣe pò kíní, wọ́n á ṣe rẹ́kọ̀dù fún, wọ́n á dẹ̀ tó fún ní ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ owó. So ohun tó bí rẹ́kọ̀dù àkọ́kọ́ mi nìyẹn 2009 tá a pè ní Bull Fujimania nígbà náà. Nuru antenna àwọn ọmọdé ní mí ṣùgbọ́n pọ̀ àgbà ní mo wà o. Ọlọ́run fún mi níhun táwọn àgbà ní náà ṣe máa ń sọ pé òun àgbà fi ń jẹ ẹ̀kọ́ o. Abẹ́ ìwé ló wà Nurudeen ní antenna. Ọlọ́run tètè dá mi lóhùn kémi gọ́dọ̀ tètè wá ṣọpẹ́. Ọpẹ́ yẹmí o. Mo tún kọrin wọ́n ní báyìí lò lórí irọ́, ṣùgbọ́n láàrẹ̀ mọ́ ẹ̀. Ojú mi tó lò títọ́ inú ẹ̀ o. Kókó legun iyán, ṣùkú legun àgbàdo, ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni kókó òdodo. Mo tún kọrin, ẹ̀yin òbí ẹ mójú tọ́mọ yín o, ẹ mójú tọ́mọ yín. Ká bímọ sílẹ̀ bí èṣù, ìyẹn kọ́ ló ṣe kókó. Ẹ mójú tọ́mọ yín, tọ́rọ́mọ tá ò kọ́ ló máa gbélé ta kọ́ta. Ẹ mójú tọ́mọ yín kó tó di pọ́n yàwó o. Ẹ̀bùn Ọlọ́run ni orin tí mò ń kọ. Gẹ́gẹ́ bí mo sọ pé I discover talent
láti ilé kéwú, so ẹ̀bùn Ọlọ́run ni. So ìmẹ́dẹ̀jẹ̀ nìkan tó yẹ pé ẹ mọ̀ àtàmọ̀ náà lórin starting lè wá tó yẹ pé màá kàn sáré fi fóònù rẹ̀kọ́ọ̀dù ẹ̀ sílẹ̀, so ó lè jẹ́ bí ọ̀sẹ̀ bíi 2-3 màá tó rí ìyẹn rò, màá tó rí nǹkan tó bá a mú nǹkan tí mo kọ sílẹ̀ yẹn. So bẹ́ẹ̀ bá ṣe máa ń ṣe, mo lè wà ní bedroom toilet kí inspiration yẹn wá màá sáré jọ tẹ̀. Alhaji Wasiu Ayinde, Alhaji Wasiu Alabi Pasuma, Alhaji Saheed Òṣùpá, Alhaji Taye Currency, Sule Alao Malaika, Muri Thunder àti Alhaji Adarajẹ Jamaica #1 Obaseli, àwọn mẹ́ńtọ̀ mi ni ẹ̀. Rẹ́kọ̀dù kejì wá ní ọdún 2012 ni mo sign lọ́dọ̀ promoter mi nígbà náà, tá pàkọ́lé ẹ̀ ní Melody Time nígbà yẹn. Mo ní èmi tí ẹ ń wò yìí, mi ò ní bàbá, mi ò ní màmá o, ṣùgbọ́n mo lẹ́nìkan tó ju bàbá lọ, tó dẹ̀ tún ju mọ́ mi lọ o, ìyẹn nílé ayé ń bí. Ṣé rí ẹni tí mo ń sọ wípé mo ní òun lọ́bọ lọ́hùn lókè adákẹ́dájọ́, tọ́rọ́ lọ́wọ́ bá kì í fẹ́ ní tiẹ̀ sílẹ̀ o, èyí fi mí sílẹ̀ fọ̀tayọ̀ láíláí. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá lóhun fẹ́ yọ̀ mí, fúnra Ọlọ́run ló máa ń fẹ́ sí ẹ̀yọ, onítọ̀hún yẹn náà máa tún fi ṣàtẹ̀gùn lọ. Mo sọ pé ọmọdé lamọ̀ tó ń parọ́ lórí àǹtẹ̀nà, èwo tún ní tàgbà lágbà tó máa ń sọ wípé àìfárí lẹ́yìn olórí bàbá láàárọ̀ ni. Èmi ti rẹ́ni tó rẹ̀ tó lọ sọ́sibítù o, wọ́n ní kí ló ṣe, ó lóun òróòrùn sùn, wọ́n ní pé kò sí ohun méjì ju kó lọ lògùn oorun. Ọ̀rẹ́ mi lògùn oorun níṣẹ́ ló sùn fọ́nfọ́n, kó tó di kó tají wọ́n ti fárùn rí ẹ̀ lọ, ìyẹn tún kọ́ ó pẹ́. Ìyẹn la pè ní Melody Time, second record mi nìyẹn 2012. So third record mi la pè ní The Trailblazer, tá a ṣe fún gómìnà àná Alhaji Rauf Arẹ́gbẹ́ṣọlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. So ìyẹn lọ bẹ́ẹ̀. So record ẹlẹ́ẹ̀kẹrin la pè ní Ta ló bá fújì jẹ́ ọmọ ṣàlàyé. So pẹ̀lú awuyewuye tó ń ṣẹlẹ̀ láàrin Alhaji Wasiu Alabi Pasuma pẹ̀lú Saheed Òṣùpá ńgbà náà tó ń búra wọn, ìyẹn la fi ṣe rẹ́kọ̀dù náà gbà náà pé kó má bára wọn jà mọ́, kó ṣe ra wọn lọ́kan. èmi kì í ṣe second kinní kan 2 kinní kan 1 lémi ìrùnà ń jà fún arábàmbí 2 arábàmbí 3 lẹ́fẹ̀kẹ́mi jẹ́ ní ẹ̀yin wèrè àbí kí n jò sí ọba. ẹ̀yin tẹ́ ń júwe ọ̀nà fàlejò kẹ́ra ṣe. ẹ̀yin tẹ́ ń sọ bí ọ̀nà wọ́n jí bọ́lá fàlejò kẹ́ra ṣe. Mo sọ pé ẹ̀yin onítèmi ẹ gbọ́ o, ṣé fújì láyé ń gbọ́, àbórin hip hop ní àtúndá, ọ̀rọ̀ ṣùnùkùn ká fojú ṣùnùkùn o, hip hop ò lè kọrin kó má fi fújì sí. Ẹ̀yin olólùfẹ́ fújì ẹ ṣé àdúpẹ́ o, àwa tá ń kọ fújì ṣe bá wà lánàá ìgboro. Ẹ̀yin àgbààgbà olórin ẹran tí a túnbọ̀ tán, fáwa tá ń bọ̀ lẹ́yìn tẹ́ fẹ́ fi ẹ̀yin lẹ̀ fún. Bàbá tó ní kọ́mọ daṣọ àrọ́bò òun o, tóun bá kú tán ọmọ ń fún lésì pé ẹ̀yin gangan ẹ ṣiṣẹ́ àránlẹ̀ wo, lọ́jọ́ tẹ́ bá kú ká lè daṣọ àrọ́bò òyìn. Ṣé ti rántí water in the bottle can never be eroded, omi inú gò kò lè rí bí ṣọlọ lédè ọmọ ṣáúrá. Bèbè sí láyé tí odò, ta ló ní bèbè sí lá, ta ló ní bèbè sí lá. Gẹ́gbẹ́ sọ pé ìjà yẹn ló bí Ta ló bá fújì jẹ́ orin tí mo ṣe yẹn. Alhaji Wasiu Alabi Pasuma àti Saheed King Dr. Saheed Òṣùpá, so nígbà yẹn pé kán jọ kán rántí àwa tá ń bọ̀ lẹ́yìn, so ìyẹn ló bí orin yẹn gbà náà. Lórí awuyewuye tó ń lọ lágbolé fújì lọ́wọ́ yìí tí Alhaji Taye Currency, Alhaji Òṣùpá, Paso, Trileda gbogbo ẹ̀ ó ń lọ ó dá bó ṣe ń lọ bẹ́ẹ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Tipẹ́tipẹ́ lórí ebú ti wẹ̀, tipẹ́tipẹ́ Charlotte ti wà, àìgbọ́ra ẹniyé ká máa ṣe kéèta pẹ̀lú àìní ìtẹ́lọ́rùn, torí pé Jésù Kristi ní ìgbà tó ń bẹ láyé ó lájú afọ́jú ó ń jí òkú dìde, arọ tí ò lè rìn wọ́n ń padà wá rìn,
ṣùgbọ́n bí Jésù ṣe tó kò tẹ́wọ́n lọ́rùn o ibi lọmọ Ádámù tó padà wá fi sú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọ́lọ́run ọba láṣẹ àtọ̀dá kí ni ó borí o òkè ni ó borí o gbogbo wa a máa lékè ọ̀tá wa òkè ni ó borí o. wọ́n tipẹ́tipẹ́ òun lórin ọ̀tẹ̀ ti wà láyé àwọn bàbá wa Alhaji Síkírù Àyìndé Barrister kọ́lọ́mbà àforíjì wọn àtàlájì Kollington Àyìnlá kọ́lọ́n lọ́ra ẹ̀mí bàbá so ẹni pé wọ́n á tún jà wọ́n á tún ṣe náà ni wọ́n á tún parí ẹ̀ náà ni so bó ní ṣe wà nìyẹn látàyé ajíwèrè ọ̀tẹ̀ náà ló bí orin náà tẹ́lẹ̀ náà so kọ́lọ́n ìmọ̀ràn mi kan lélẹ́yìí kan jọ kọ́ rántí àwa tá à ń bọ̀ kan ṣá ṣe dáadáa so kò sí ààrẹ máa jà àjà má parí ni ò dáa. Aláǹgèrè. ìgbà tí mo bẹ̀rẹ̀ pé mi náà fẹ́ dá dúró nígbà náà mo máa lọ hustle láti ṣiṣẹ́ bíríkìlà nígbà yẹn so láti pé mo fẹ́ ṣe jump máa ti kó fún nínú iṣẹ́ even ìgbà mi àti lè máa play lọ òjò akọ́ bẹ̀rẹ̀ ní tàti ẹ̀ tí pa £1 so owó ò ní ṣe gbà padà lọ́wọ́ onírìn iṣẹ́ mú àkọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ìgbà mi kan a ti máa ṣe sound check báyìí ká bẹ̀rẹ̀ báyìí pé èmi lágbájá ògì nìkan atẹ́gùn ti jì orí pàtó ṣe wáyà ẹnìkan wá bá ń pé ọ̀gbẹ́ni ó dà pọ́n ti ń ṣí ẹ o ó dà pé iṣẹ́ yóò ń ṣọ̀nù ẹ o bí a kò fi sílẹ̀ má ṣe iṣẹ́ orin àkọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin mo ní rọ́ṣẹ̀ ẹ̀dá mọ̀ pé alágbẹ̀dẹ tó ń lurin lójú kan àmì ní iṣẹ́ tí èèyàn bá ń ṣe tí èèyàn bá ti fi sílẹ̀ ọjọ́ kan náà èèyàn á já náà ń bẹ̀ náà ni so ìrírí mi pọ̀ gan-an ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé ní alhamdulillah àwọn tá a jọ jẹ́ onífújì nílùú Òṣogbo Síkírù Òjó Ọmọkọ́lédowó Òkìkí Akeem Azeez Alubarika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àjọ wa ni ọjọ́ tí inú mi dùn jù lẹ́ ń sọ yẹn that was 2008 sí 2009 tá a bẹ̀rẹ̀ díje náà ń gbà náà lọ́dún náà lọ́hùn tí Alhaji Wasiu Ayinde tí wọ́n present award mi fún mi inú mi dùn gan pé mo jáwé olúborí nínú àwọn tá a jẹ́ onífújì ní ìlú 6 nínú 185 inú mi dùn gan pé èmi náà àsìkò oníṣògùn oníṣòrin ọlọ́kan kà mí yẹ torí gbogbo àwọn tí mo sọ pé mo jẹ́ ambassador lé lórí wọ́n lè kọ́ mi mú ni ṣùgbọ́n àánú ni mo rí gbà inú mi dùn gan ìlú Òṣogbo ìlú Ìbàdàn Abẹ́òkúta Ògbómọ̀ṣọ́ Àkúrẹ́ àti ìpínlẹ̀ Ògùn so èmi mo ajáwé olúborí lọ́dún náà lọ́hùn táwọn tán lè kọ́ mi mú rin wà ń bẹ̀ and then 2009 náà ní díje mi náà tó wáyé fáwọn Nigerian Brewery tí a ṣèdíje náà ń gbà náà èmi náà mo tún jáwé olúborí ìgbàlẹ̀ ló ń sọ pé ogun lọ́mọ ẹ̀ ń ṣe ìgínìkan ogun máa ń expire ṣùgbọ́n àdúrà tọ́lọ́run bá sọ pé báyìí kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe so àánú ni mo rí gbà lọ́dún náà lọ́hùn ní Trans Amusement Park nìbàdàn tí Alhaji Wasiu Ayinde fún mi ní chẹ́ẹ̀kì mi tí wọ́n ṣèkì mi tí wọ́n dìmọ́ mi pé èmi náà with Alhaji Wasiu Ayinde inú mi dùn gan-an inú mi dùn so kò tún pẹ́ kò tún jìn látún ṣe ìdíje mi tó jẹ́ ìdíje ẹlẹ́ẹ̀kẹta 2021 ìdíje Ọba Orin Music Challenge because ìdíje yẹn ó tún surprise mi because ìgbà tó ń gbé wá sílùú Ọ̀ṣun ní Iléṣà wọ́n já mi ní audition ìgbà tí mo wá délé wọ́n á sọ fún ìyàwó mi pé wọ́n máa já mi ó ní kí wọ́n á ló fà á kíní kan because mo ní mo dẹ̀ máa tún nǹkan yẹn ṣe because mo ti rí nǹkan tí mi nítorí rí pẹ̀lú àwọn ìdíje tí mò ń ṣe because nǹkan tó bá mọ̀ náà kọ́ máa bí ẹlẹ́rìí ó yà kọrin fún wa nípa bàtà kọrin fún wa nípa ẹnu kíní kan so mo wá pe ọ̀gá Mr. Olúṣẹ́gun Láṣílẹ̀ lọ́dún náà lọ́hùn bàbá ṣé mo tún lè wá ṣe ìdíje wọ́n ní kò sí wàhálà tá bá ti ṣe tán lẹ́kọ̀ọ́ ń sìn a máa ṣe Àkúrẹ́ kò dẹ̀ mọ́ owó fọ́ọ̀mù ẹ̀ dání mo ní mo ti gbọ́ mo ti dé látọ̀kọ̀lá mo ti lọ́jà ara mi sí hotel so ìgbà tá a dé venue mo sanwó fọ́ọ̀mù mi èmi ni mo tún náà wọ́n pa nílùú Àkúrẹ́ èmi mo jáwé olúborí torí pé bẹ́ẹ̀ ni mo gbà wọlé so tọ́lọ́run tún kà mí yẹ mọ́ àwọn tá a jọ ṣe nígbà náà ní ìlú Abẹ́òkúta èmi náà mo tún gbégbá orókè so alhamdulillah wọ́n fún pòkínní ní mọ́tò àwa tá a dẹ̀ jẹ́ pòkejì pòkẹta torí pòkejì ni mo ṣe ní ọdún náà lọ́hùn so àwa mẹ́ta ni pòkínní pòkejì pòkẹta ni ambassador iléeṣẹ́ náà so wọ́n dẹ̀ ṣe dáadáa sí wa kò sólórin tí mi lè torí pé iṣẹ́ mi ni kò sólórin tí mi lè bá ṣèdíje dídíje bá pẹ́ mi àtàlájì Saheed Òṣùpá pọ̀ máa gbìyànjú agbára mi táyọ̀ mọ̀ pé àwọn náà try so látàrí pé iṣẹ́ mi ni kí ni mo fẹ́ máa bẹ̀rù fún. Nuru Antenna lórúkọ mi fẹ́yìn olólùfẹ́ mi tẹ́ ń wò mí mo wà ní orí Facebook Nurudeen Antenna
mo wà ní Twitter, mo wà ní YouTube, mo wà ní TikTok, Nurudeen Àtàndá Antenna. Nọ́mbà mi lè fẹ́yìn olólùfẹ́ mi 070 300 58 270 lẹ́ẹ̀kan sí 070 300 58 270 nọ́mbà mi nìyẹn. Ẹ̀yin tẹ́ ń fẹ́ mi tẹ́ ń fẹ́ràn mi o, èmi kọ́ lẹ ń fẹ́ ṣe bọ́lọ́run ṣá ni ẹ̀yin ń fẹ́ o. Ọlọ́run tẹ́ ń fẹ́ á nífẹ̀ẹ́ ẹ̀yin gan wọn ní fòkú yín ránṣẹ́ sáwọn èèyàn yín lé ẹ̀dẹ̀ tún ní kágbákò láàyè ẹ̀ ṣàmì àṣẹ mo dúpẹ́.